Ọlọ́ni zalikal kitabu la rayba fi hudan lil muttaqin. Ọlọ́ni ṣe rí ìwé tá a rí yìí o, Kùránì yìí o, la rayba fi kò sí èméjì bẹ́ẹ̀. Hudan ìmọ̀nà ni lil muttaqin. Fáwọn tó fẹ́ mọ̀nà. Fáwọn tó fẹ́ gíní. Fáwọn tó fẹ́ mọ ọ̀nà ìmọ̀nà ni. Ọlọ́run wá ní ṣe wá rí ìwé tí mo tún sọ yìí o. Alladhina yu'minuna bil ghaib. Ó wà fún àwọn tí wọ́n gbàgbọ́ nínú tí a kò rí. Ẹ gbọ́ mi yé, Allahu Akbar. Kùránì wà fún àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ohun tí wọn ò rí. Àwọn kí la rí? Màwákà. Article of faith. Article of what? Of faith. Àwọn tá a rí pọ̀ nu article of faith yẹn. Àwọn tá a rí ó pọ̀ nu mẹ́fà ni. Máa sọ fún yín, Ìsìlámù ò lè pín láéláé máa ẹ̀kọ́ gbà ẹ̀. Islam máa pín sí 73. Irọ́ òṣì Islam ò lè pín láéláé. Mo ní Ànábì sallallahu alaihi wasallam tó ló sọ̀rọ̀ tó parọ́ ọ̀rọ̀ yẹn mọ́. Náà ló sọ pé bunyal Islam al-khams. Ó là gbé Islam lórí òpó 5. Wọ́n á ń bè lọ́wọ́ yìí pé gbogbo ìjọ tó wà láyé pátá èwo ló tako ẹyọ kan nínú ẹ̀. Èyí tó bá tako ẹyọ kan nínú ẹ̀. Èyí tó bá tako ẹyọ kan nínú ẹ̀ wọ́n ṣe Muslim. Ẹyọ kan ni gbọ́ngàn tako wọ́n ṣe Muslim. Wọ́n tako ìmọ́lọ̀lẹ́yọ kan ni o, wọ́n tako kákírun ni o, wọ́n tako sàká ni o, Ramadan ni o, alọ́ àjì ni o, wọ́n tako ẹyọ kan wọ́n ti di kèfèrí. Ṣé wàá rí náà tó gbọ́dọ̀ tako? Ìyẹn gbójú mùsùlùmí àgbà láyé ní nǹkan 6 yìí. Ọlọ́run ní inú Kùránì wa, Ọlọ́run alladhina yu'minuna bil ghaib. Àwọn tó nígbàgbọ́ sí ohun tí wọn kò rí. La ilaha illallah. Tó nígbàgbọ́ sí ohun tí wọn kò rí. Wọ́n ṣe ń bọ̀ lọ́rọ̀ fèrè àwọn náà àti Mósè. Mo yín bọ̀ bẹ́ẹ̀ o. Ẹgbẹ́ mo kàn gé lórí ìfẹ́jọ́ yẹn ni. Mo yín bọ̀ bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ nígbà gbàgbọ́ ní Ọlọ́run kan ṣoṣo. Mo rí tí ọ̀gbẹ́ni yẹn sọ pé ẹ̀sìn kan ọ̀rọ̀ sọ pé ẹ̀sìn kan kò dá hàn. Ẹ̀sìn kan ṣo ló wà. Gbogbo tó kù ìṣẹ̀ṣe ni. Kò sẹ́ni tó lè ta kẹsìn. Pàtó ní wọ́n gbà tó ní ìyò burú. Ọlọ́run fẹ́ ta kẹsìn. Èwo ló fẹ́ ta kò? Ṣé Ìsìlámù? Ìsìlámù nìkan ṣe lẹ̀ sí. Ìntàdé kánú òwe mo sọ fún yín jò ní. Ìgbà tó bá fẹ́ gbẹ ní eléṣìí máa mú ogun àwọn èrè wa. Ìntà kánú òwe tiwa. Tọ́lọ̀ fi rán ànábì tiwa. Ó làwọn ń kà náà. Kírísítẹ̀ ní kan tọ́lọ̀ sọ́rí. Kí Kírísítẹ̀ ka Bíbélì. Kó sọ tó gbàgbọ́ nínú ẹ̀. Ẹ̀yọ̀ sátàkù nìyẹn ni. Kí wọ́n sọ pé Ọlọ́run fẹ́ràn tó bẹ́ẹ̀ gẹ̀. Ó fi ọbí rẹ̀ kan ṣo fún ni. Kẹ́nikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbè dàtí sòsẹ́ tí wọ́n gbà ó máa ṣègbè nìyẹn náà. Kó bá fẹ́ sọ̀rọ̀ tá à ní ta síra wa. Dandan nìyẹn. Pé tó jẹ́ òdodo bẹ́ẹ̀ ló yẹ ká mú dání. Yẹn ni òye ọ̀gbẹ́ni yẹn. Ó dẹ̀ dùn mí gan-an. Tí mo ti kìlọ̀ fún rí. Ó sì lé kó máa tẹnu bọ̀rọ̀ ẹ̀sìn. Mo ní débẹ̀ má dánwò. Odò tí máa gbèyàn lọ ni. Odò tí máa gbèyàn lọ ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ̀sìn òde pé méjì tí ò yáyé nìyẹn. Ìsìlámù nìkan ṣó lẹ̀sìn. Ó lẹ̀sìn Nóà. Ó lẹ̀sìn Ábúráhámù. Ó lẹ̀sìn Mósè. Ó lẹ̀sìn Jésù. Ó lẹ̀sìn Ọ̀rúnmìlà. Ó lẹ̀sìn Ọ̀rúnmìlà. Ìsìlámù lẹ̀sìn ẹ̀. Mo ní màá mú ẹsẹ̀ fà kó wá.
tó sọ̀rọ̀ pa ìsìlámù ṣe rí ẹsẹ̀ ẹ̀fà yẹn àwọn wáàsí tí Ọ̀rúnmìlà ń ṣe nígbà tó wà láyé ni ṣé máa sọ kí ni ṣe rí tó máa ní wọn adíá ṣé rí Yorùbá ló sọ àìgbọ́ Yorùbá máa dá o ṣé àwọn àbá tó yẹ kó analyze ẹ̀ àwọn náà ti fàbòsí gbé lọ́nà sàárè tó máa ní fún àgbẹ̀ adíá fún kinní kan ṣé wọ́n dífá náà ń pè bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé mo ti fẹ́ ṣàlàyé mo fẹ́ put ẹ̀ tó lè yẹ ni mo ń try àti get tó máa ní adíá fún ẹnìkan tó lọ sínú mọ́tò tó ní kó repo a kìlọ̀ fún lágbájá tó bá lọ bàdàn repo sí mọ́tò ṣe pé tí nǹkan bá ṣẹlẹ̀ tí ò bá ṣe ta ní kò ṣàní ó díá fún lọ́wọ́ ta ní kò ṣe wáyé tó lòun ò ṣe ìkìlọ̀ ló pè ní dífá ìkìlọ̀ ni kò í wọ́n gbọ́ pẹ̀lẹ́ kan jọlẹ̀ lọ́dún wa bẹ́ẹ̀ nígbà tọ́rọ̀ òye yóò bá mọ́ lọ ní Ifá yẹn nǹkan kan wà ń bẹ̀ tọ́wọ́ ní adíá fún ó dàbí ìgbà tán ní ejò adíá fún ejò nígbà tó fẹ́ kú Ọlọ́run sọ́dí bá fẹ́jò ni akìlọ̀ fẹ́jò ní túmọ̀ ẹ̀ Allahu Akbar wọ́n á jẹ ìyá jìnnà ẹ̀jẹ̀ kú mẹ́ ẹ̀ á máa wọnú ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣé wàá tó pẹ̀lú ìyẹ̀ṣẹ̀ wọn mọ nǹkan kan wọ́n tẹnu wọn mọ nádà àtọwọ́dọ́wọ́ làǹkà ẹ̀ bàbá àbá tó ti gbé kalẹ̀ tó fi ń jẹun jẹ́jẹ́ ó lè sọ fún yín ṣé ẹ lè máa ta sáwọn tẹjọ ojú níṣẹ̀ṣì ṣé ní Islam untouchable lòun torẹ́sìn ọba adẹ́dá ni ọba tó dá yín lónìí ẹ̀gbọ́n náà wò lẹ́sìn pẹ̀lẹ́ káàbọ̀ olóògbèjù ẹ̀gbọ́n náà bá wa lẹ́sìn wáì tó ṣe gbá àná bí èdìdè kọ́ máa polongo ẹ̀sìn yẹn ẹ̀sìn yẹn nínà òun ló ní wọ́n dẹ̀ fìlà bẹ́ẹ̀ ṣe wọ́n bá òun ṣe é lẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe rèé o ẹ gbogbo tó ń pè lẹ́sìn láyé ìlànà dà tó wá ní oníṣẹ̀ṣe ni wá ok báwo oníṣẹ̀ṣe òun lògùn oníṣẹ̀ṣe wọn lẹ́sìn àbáláyé lọ́lọ́pa èwo nú ẹ̀ ṣóògùn lẹ́sìn àbáláyé ni àbí Ọya àbí Ṣàngó Ọbàtálá àbí Ṣọ̀pọ̀nná èwo lẹ́sìn àbáláyé ni gbogbo ẹ̀ náà ni àbí ṣó pọ́sibú gbọ́ mi yé ṣé àwọn tó ń bọ Shintoism àbáwọn Shintoism wọ́n sọ pé àwọn àti arọ Krishna àti àwọn olúbà orí ìkan kí ló máa qualify gbogbo wọn pọ̀ yẹn náà ṣọ́ lè pera wọn pọ̀ ìwọ́de ìṣẹ̀ṣe alọ́pọ̀lọ́ àwọn bàbá wa ni ìtàn àtọwọ́dọ́wọ́ táwọn bàbá rò pé wọ́n tá à ń ṣe jápé níṣẹ̀ṣe ìta abálọ́wọ́n bàbá wa àwọn kan ló tún jókòó ọpọlọ yẹn àwọn bàbá tó bẹ̀rẹ̀ òṣà wọn tún gbé ìṣẹ̀ṣe ẹ̀gbọ́n mi yé àwọn bàbá tó bẹ̀rẹ̀ òṣà gangan tó bẹ̀rẹ̀ sí bọ̀ọ̀gùn tó ń bọyá ṣẹ́rí eégún tiẹ̀ máa sọ fún erémọdé lòun Barrister ti parí ọ̀rọ̀ Barrister ní òṣà tá a gbé dọ́jà tí ó tà tó máa ń ráyé dáṣọ owó tó ń pè léegun Barrister ló kọ eégún ti kú ẹnì wà láyé ìgbà tó kọrin yẹn tẹ́ ẹ̀ ṣe wọn fún un àbẹ́ ẹ̀ gbọ́ ṣe ilé ẹ̀ fún yín ẹ̀bẹ̀ ti gbọ́ ẹ gbọ́ náà ṣé wàá fẹ́ mọ ibi tó wà lówó ní American Special ní American Special ló wà mú kó gbádùn orin yẹn gan ìwé náà lọ gbọ́ náà American Special ló wà. So àwọn tó ń gbà wọn níṣẹ̀ṣe wọ́n ń tan ara wọn jẹ níṣẹ́ ẹ̀ wọ́n ń tẹnu wọn ẹ̀ẹ̀tàn ló wà ń bí ọgbà fẹ́ mèkì orúkọ ni ẹgbẹ́ Facebook dẹ̀ ti ya wèrè ń sìn ó ti sanwó. Now mo ní tó bá ní article of faith ọlọ́ni alẹ́bíìnà yóò pin nínú ìdàgbọ́ yìí àwọn tó nígbàgbọ́ sí tí wọn kò rí mo ní kí láàrí àárọ̀ lọ́hùn àárí ọlọ́hùn àti lè rí táyì kú láyé lára ń tààrí lọ́lọ́hùn a gbọ́dọ̀ nígbà pé ọlọ́hùn wà ọlọ́hùn exist a gbọ́dọ̀
nígbàgbọ́ tó láàrin ìbò agbọ́dọ̀ nígbàgbọ́ tó ń pè ní ìgbàgbọ́ nínú Ọlọ́run nìyẹn. ṣe àpọ̀ oògùn àwọn kan rí ọya àwọn kan rí ṣùgbọ́n àwọn kan rí bó ṣe gbẹ̀yìn tèmi ò rí kódà mo rórí ẹ̀ ṣẹ́yìn rí rí náà mo rórí ẹ̀ gba àwọn kan rí in tó bá rí kò lè jọ lọ́hùn òkú làwọn ẹwọ́n ti kú wọ́n wà ní grave ayé wọn wá di grave wọn ni wọn wá di ibi tó ń sin wọn sí dọ̀la ọ̀nà wọlé kọ́ ọ̀ya wọlé lè ra olùbáríṣà lọ́gbọ̀ yẹn ṣàgó wọlé ní ìkóso ṣàgó tó pokòso ọ̀nà wọlé ṣíṣàgó òso ṣàgó pokòso lọ́yọ̀ náà wọ́n sáré pé wọ́n fi ìṣọ̀gbó ṣe ẹ̀yẹ ọ̀ya àwọn tó wá jẹ́ ọlọ́kọ̀ ẹ̀ wọ́n wà lọ ń sàsáwọn èèyàn wọ́n lọ ń fẹ́ àwọn àbìrù sílùú tọ́jú wa ní olóṣogboso ṣọgbóṣọgbóso máa fún lẹ́rọ ẹ̀ àwọn náà ṣọgbóṣọgbó ò lè ṣe nǹkan kan tó lẹ́nu orí ṣàdálù òun either left or right tó yẹ bá tiẹ̀ para ọmọ náà lòun ṣọgbó tó para yẹn ọmọ náà ìyẹn ṣe ìbò náà tó wà ìpara ọmọ náà ni ẹ tí wọ́n fi gbẹ̀mí ara ẹ̀ tó kọ́ mi suicide ọ̀rọ̀ àpáàdì yíyan tí ẹ nílò ojú ní wọ́n ti kọ́ mi suicide ìwà gbẹ́tọ̀ ẹ̀ ṣọ̀gbọ́n tó pọ̀ kó sọ ẹ̀ sì ọ̀rọ̀ àpáàdì lọ ẹ̀ bá tó fọ́n jáde ìṣòro tí yín nìyẹn tí kúránì tèmi sọ tèmi wí tí ó bá tẹ́ lọ́rùn wọ́n kọ́ máa kó fóònù fún mi bí ọ̀gbẹ́ni ẹ ṣe wí mo ń gbọ́ bẹ́ẹ̀ now ìyẹn jẹ́ ìgbàgbọ́ àkọ́kọ́ lára ìgbàgbọ́ ní Ọlọ́run ni pé mo sọ last week gbogbo tó bá bá ẹ rí dáadáa Ọlọ́run ni gbogbo tó bá bá ẹ rí dáadáa Ọlọ́run ni gbogbo aburú tó bá bá ẹ Ọlọ́run ni torí kó dáa fẹ́ dá kó ṣẹ̀yìn Ọlọ́run kó má dáa fẹ́ dá kó ṣẹ̀yìn Ọlọ́run kò sóṣù àtàjẹ́ kan bí wọ́n ti máa doyún mọ́ nínú Ọlọ́run ni ìdí wàá yé wa ni pé ìgbàgbọ́ ká máa nínú Ọlọ́run ni mò ń ṣàlàyé fún yín o a máa nígbàgbọ́ pé ohun tó ṣe mí Ọlọ́run ni o lè ní sábàbí nínú o lè ní kíni o lè ní sábàbí nínú ó dẹ̀ máa sábà ní sábàbí nínú àwọn kan náà máa lò wọ́n lọ́ọ́ ṣe máa lo àkóso tó lówó láyé tó kó wá látọ̀run ìwọ tí wọ́n ń dá fún tẹ́lẹ̀ tó lọ wá gbé àdánwò ẹ̀dẹ́ ẹgbẹ́ tó lọ sọ fún ànábì ni sallallahu alẹ́ tí wàá ṣe mùsùlùmí fẹ́ ṣe ọlọ́ngbọ́ tẹ bá wo sọ́ọ̀tà kàbútì kan ní Quran 29 láti verse 1 2 3 ọlọ́ọ̀ ní àhásíbà nọ́ọ̀sù ẹ máa gbọ́ ọlọ́ọ̀ ní sáwọn èèyàn rò àwọn ìṣẹ́gun jẹ́nẹ́rálì ni ọlọ́ọ̀ bá muslim sọ̀rọ̀ kò bá anybody sọ̀rọ̀ ọlọ́ọ̀ ní ṣé àwọn èèyàn àhásíbà nọ́ọ̀sù ṣé wọ́n rò ni wọ́n rò pé kí ni wọ́n gbọ́ pé ọlọ́ọ̀ máa fi wọ́n lẹ̀ wọ́n kàn máa lu ayé lọ bó ṣe wù wọ́n wọ́n kàn máa lu ayé lọ bó ṣe wù wọ́n torí pé wọ́n sọ pé wọ́n gbọ́ lọ́hùn gbọ́ àárín náà wò ẹ gbọ́ mi yé tó gbọ́n ní àmì tí wọ́n kírun tí wọ́n gbáwẹ̀ oúnjẹ tí wọ́n kà dé sí ìlú ẹgbẹ́ rẹ̀ tọ́ sí ọlọ́run ní wọn ló gọ̀jù ṣé iná ìwọ́n tó máa wò ní pé mo ń kírun tó ṣe ẹkú ilé tó wá kàn mí ṣe kí ilé kàn mí ọlọ́run ní wọn ló gọ̀jù ọlọ́run ṣe àwọn èèyàn rò pé a máa fi wọ́n lẹ̀ torí pé wọ́n sọ pé agbọ́dọ̀ ń gbọ́ á dẹ̀ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní irọ́ ìwọ kọ́ lọ́kọ́ gbọ́ lọ́ọ̀ gbọ́ o ìwọ tó gbọ́ tọ́mọ ẹ kú tí òun kí ọlọ́run pé pé yẹfa tí wọ́n máa ti kú a ní àwọn ọlọ́run tí wọ́n lè ṣe ẹ̀sìn ẹ tán à ń sọ
àti gbogbo kèfèrí pátá tó bá jẹ́ muslim tí kan bá wá ìyà kí ló fẹ́ dánwò sí on what account ṣẹ́rí ṣètọ́n ó ti parí iṣẹ́ lórí ogun tí wàá ṣe muslim oníṣẹ̀ṣe ni o christian nígbà òkodo ó ti parí iṣẹ́ lórí wọn ó parí iṣẹ́ yẹn kò ní wàhálà pẹ̀lú wọn bí wàhálà dé bá wọn tán tún já àwọn ìwà lẹ́yìn ẹ̀ náà ṣì ni torí kò síbi tó fẹ́ lọ àdánwò ní dé bá christian kan aláwo kan wá ní òun fẹ́ di muslim ní àkílógbẹ́dà àdánwò yẹn pọ̀ abọ̀ṣálé abọ̀gún abọ̀gbá lọ ṣọ́ọ̀ṣì kò sí ọ̀gá wọn ní káwọn àbọ̀ ní islam yà àdánwò ìgbéyàn wá ẹ lọ náà tiẹ̀ àdánwò kì í gbéyàn kó lójú ọ̀nà tó lọ́hùn àmì lójú ọ̀nà èṣù kò gbéyàn kó tó bá kàn fi wá jalè ló yá kù ìyá ó dàgbọ́n àmúṣe máa ràn án lọ́wọ́ o tí máa gbà sáńsán lè fún mi lówó o ìyẹn wá jalè ni tó ń ṣẹlẹ̀ rí sọ́gbẹ́ni yóò ní ẹran tiẹ̀ tó ní à ń wú ni ẹlẹ́ máa ń fi omi ìwẹ̀ ẹ máa ń pò sínú kẹ́ máa ń ṣe rìváìvà kò sí tó jọ à ń wú ni o irú ìyẹn wá jalè lọ́dọ̀ wa ni ẹ gbọ́ mi yé àdánwò kí léèyàn wọnú ó máa ń léèyàn jáde ni ẹ máa ń di àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí o kẹrẹ̀ ṣe bá fún lórí ẹ̀ kẹronú sí i àdánwò sẹ́ kì í gbéyàn wọnú ẹ̀sìn ó máa ń léèyàn jáde ni iṣẹ́ ń tọ́mọ ẹ kú tó bọ eégún ilé tó bọ ọ̀ṣà odò tọ́mọ ẹ padà kú wọ́n ní ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ló máa kírun àìrọ̀ o àwọn fẹ́ gba Islam torí pé àdánwò tó yẹ ó dé pọ̀ irọ́ o tí rẹ̀ bá ṣẹlẹ̀ 1/100 ni ó kàn pé ṣe irú wọn yẹn àwọn afáàtì bá sọ tẹ́lẹ̀ tí báyẹn kó ṣe lọ Islam wọlé bá ká gbogbo ẹ̀ skáàmù ni gbogbo ṣẹ̀ṣẹ̀ mi gan pè mí ó wá ṣe ṣẹ̀ṣẹ̀ títí kò sí wá ń bẹ̀rẹ̀ sí ta ìyá ń jẹ kò rí nǹkan ṣe kan ó tún kò tó lọ ṣọ́ọ̀ṣì gbé ó dàgbò ràn lọ ṣọ́ọ̀ṣì ṣé àníṣe àdánwò sẹ́ kì í gbéyàn wọnú ìsìláàmù ó máa ń léèyàn jáde ni torí pé Islam ní strict instructions ó ní strict instructions tó gbọ́dọ̀ tẹ̀lé strictly ó ní choice àwọn èsì Islam bá ṣe rò ó sí there are laid down principles tá gbọ́dọ̀ follow there are laid down principles tá gbọ́dọ̀ follow as a Muslim there are laid down principles okay lára principle ni mò ń kà láti ẹ̀kọ́ yìí sìn kábọ́nà lẹ́yọ̀kan principle ni orí òní yí tí kò ní Muhammadu ọlọ́ọ̀ni àbíà Muhammadu tẹ̀rí ó dàbí tó máa ń sọ̀rọ̀ kan rè máa ń correct wọn bí wàá mọ bó ṣe máa ń tu o bẹ́ẹ̀ mo ṣe wọ́n gbọ́ o kọ́lá ànábìrin Sayyidul Wujud aṣíwájú bíbẹ ó lẹ́gbẹ́ nǹkan ti sún ó ṣàlàyé ẹ̀ fún mi rí bí wọ́n ti dáadáa bẹ́ẹ̀ ọ̀tọ̀ lọ́sìn ló ṣàlàyé fún mi gbà yẹn èmi rò pé aṣáájú kí nǹkan tó máa torí to be frank ṣé ògbọ́n ti tu rí bẹ́ẹ̀ ìfẹ́ dárúkọ torí ẹni ẹ ti kú ó ní Ọlọ́run fúnra ara ẹ̀ ó máa ń yá nǹkan lọ́wọ́ Muhammadu ni sallallahu alaihi wasallam Ọlọ́run ó máa ń yá nǹkan lọ́wọ́ ànábì kí ni ànábì ni ṣe rírú yẹn ìsọkúsọ ọ̀rọ̀ ni ànábì ò ní nǹkan kan lẹ́yìn Ọlọ́run ìwọ́n náà lọ́dà òkè ṣé kò sí kú ní tó wá ní ẹ̀ta lónìí sọ́nà máa lọ yá lọ́rẹ̀ lọ sàárè ni ṣe é sọ́kúsọ ni sẹ́yìn lòjú dì yẹn ibi tó wù tú sí nìyẹn ànábì la ṣáájú bíbẹ kọ́lọ̀ ó kúrò àfáàyàn sọ ní pé kọ́lọ̀ tó wà lànàbì sí wa ìnà ìlànà ìjẹun ìsọkúsọ ọ̀rọ̀ ni ìwíkúwí ni bẹ́ẹ̀ ni kọ́ ló ṣe rí Ọlọ́run lọ́ba uwal hawal òun lọ́ba àkọ́kọ́ òun lẹ́ni àkọ́kọ́ tó ló dá ogun wa Ọlọ́run ẹ̀mí ṣẹ̀dá
aṣẹ̀dá lọ́lọ́run gẹ́ẹ̀tì méjèèjì yẹn ọ̀tọ̀ ni adẹ́dá ọ̀tọ̀ ni ẹ̀dá adẹ́dá ò lè jẹ́ ẹ̀dá láéláé ọlọ́run yìí ṣẹ̀dá but it's a being but it's not human being nítorí ní being ní tó ń bẹ ní tó wà lọ́pẹ̀ ní being irú ike yìí sì béèrè being ni kìíní ní tó ń bẹ ni torí òun náà lọ́ọ́ mi ó ń bẹ omi dẹ̀ wà nú ẹ̀ ó ń bẹ bọ̀ kò ń ṣe human being fóònù ọwọ́ ẹ̀yẹ being ni bọ̀ kò ń ṣe human being ṣé sí àná tí mo sọ ọlọ́run tó dáa being ni bọ̀ kò ń ṣe human being kódà kò ń ṣe animal being kódà kò ń ṣe bird being being tóun jẹ́ òun nìkan ló yé n tó ń bẹ lòun náà bọ̀ kò ń ṣe human being wọ́n sọ fún wa pé ìròyìn ọlọ́run ṣé ròrí kí n pè é ìṣe ọlọ́run ẹ má yẹ pé ó rò rí tó lọ́rùn lórí tó ń rò tí má ní rònú ọlọ́run nínú tó ń rò ìṣesí ọlọ́run ó kọjá human comprehension ibi tó fẹ́ ká mọ̀ òun mọ́ ló máa ń jẹ́ máa ń sọ kíní kan when I was young mo kàn stop ẹni torí ìyá wèrè máa kàn jókòó pé ọlọ́run yìí gan-an ẹ̀wọ̀n tí wọ́n kó máa ń rò lọ tó máa ń rò dáyé kan ọlọ́run ní gan-an ó máa gbèrò nínú mi dànù ayé kì í gbàgbé tí mo ti rò bọ̀ tí máa ń rò jù ní pé òkè ayé tá a wà yìí ibi la ti ríra wà níbi tá a ti ń bọ̀ yẹn níbo níbẹ̀ where are we before we get here wọ́n ní kí a tó débi tá a wà yìí ilé ayé tá a gbé ilé ayé níbo la ti ń bọ̀ bó la ti ń bọ̀ ṣá exist rárá gbà yẹn bó la ti ń bọ̀ ṣá wà gbọ́ exist ìrònú mi nìyẹn o tàbá wá kú láyé yìí náà níbo la tún ń lọ ìrìnàjò kan láàrin wọn wá ibi tá a ti mọ̀ tá à rántí ẹ̀ rárá kò sẹ́ẹ̀dá ọlọ́run kan tó rántí ibi tá a ti mọ̀ gbogbo àtọ̀dọ̀ ọlọ́run ni ìtọ́nà dẹ̀ wà àmọ́ àbúrò àbúrò wa òkè sọmọ òfurufú lásán eléyìí ìtọ́ ń pè ní ọ̀run níbi tá a ti wá tí láǹkà ẹ̀wọ̀n ò lè gbé e bó ṣe rí kò ṣe describe kò ṣe describe bọ́ọ̀lù bá ṣe describe ló Kùránì la ṣe máa gbà á ara géèbù bẹ̀ nìyẹn ìtaàrí ta nígbàgbọ́ sí gbogbo yìí wa. ọmọ Tọ́lá ṣe.